wọn yóò dá yóò má dẹ̀ dá o yóò dá yóò má dẹ̀ dá lórílẹ̀‐èdè tó ń san fún wàrà fún oyin yóò dá yóò má dẹ̀ dá iṣẹ́ ìríjú wa báwo ni níbi tá a yàn yín sí ilẹ̀ ti ṣe kí ni lọ́tẹ̀ tó ń bọ̀ yìí lágbo òṣèlú àwọn ará ìlú ti tẹ́tí sílẹ̀ ẹ sọ fún wa tẹ́tí gbèsò kó tó nílùú mọ̀ kó yẹ sófò ètò tó gbajúgbajà lágbo òṣèlú àwọn ọ̀jọ̀gbọ́n bẹ́ẹ̀ níkàlẹ̀ ẹ tẹ́tí gbọ́ wọn ó gbọ́dọ̀ dín ilé tó kún un. lágbo òṣèlú ń leto ètò ní lágbo òṣèlú ń lè ṣe Tùngbà 100.9 FM níbi tí akẹ̀tẹ̀ ń fẹ̀ sí ní ìlú Ìta Olúwo níbẹ̀ làwọn báyìí o a tún ti kalẹ̀ lónìí gúdẹ̀ sórí àkọ́tún ètò lágbo òṣèlú òṣèlú Nàìjíríà níbo là ń lọ òṣèlú Nàìjíríà níbo là ń rè gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò yìí ẹ̀mọ̀ta mọ́ ń gbéyàwó lábala tí a ń pè ní lágbo òṣèlú òun náà ni wípé àǹfààní wà oore ọ̀fẹ́ wà láti sọ ohun kan tàbí méjì nínú òṣèlú Nàìjíríà wa ń bí ẹ̀yin náà tẹ́ bá jẹ́ gbajúgbajà lágbo òṣèlú tẹ́ dáńtọ́ lẹ́nu ẹ̀yin náà ẹ lè pe ẹ̀rọ bá ní sọ̀tà àwọn náà síta tó bá yá láṣọ pé ok o èmi náà olóṣèlú lèmi náà o èmi náà fẹ́ lọ fún bòbá mi báyìí pé ẹ ti àwọn ọmọ báyìí nígbà kan rí ipò báyìí lẹ ti dìmú rí nínú òṣèlú àyèfà fún oníkálukú láti wá máa sọ títí ẹ̀ lórí ẹ̀ àyè wà fún ìkéde àti ìpolówó ọjà pàápàá jùlọ ẹ̀yin olóṣèlú wa àyè wà fún yín láti wá polongo ara yín lórí ètò yìí ṣùgbọ́n ẹ mọ̀ dájú pé gbogbo àwọn tá a bá ti gbé wá sórí ètò yìí tẹ́ pé àwa la pè wọ́n pé ọ̀dà ẹ wá o jájọ fikùnlukùn kájọ foríkorí kájọ fọ̀rọ̀jomi toró ọ̀rọ̀ láì ní dárúkọ òṣèlú kankan láì ní dárúkọ ẹgbẹ́ kankan láì ní dárúkọ ipò kankan tá a ti dè mórí àyè wà láti wá sórí ẹ̀ ìyẹn ń tiẹ̀ kílẹ̀ mọ̀ àfihàn ṣe àwa ara wa ṣùgbọ́n láti pé ẹ fẹ́ wá láti wá sọ pé òṣèlú báyìí ni mò ń ṣe o ipa báyìí ni mo ti kó ẹ dìbò fún mi o pátì mi lé owó péréte náà ni o kò ṣe owó tó ga ní lára rárá àmọ̀rẹ́ ti yín lórí ètò yìí lágbo òṣèlú ẹ kú lẹ́sà ẹ kú lẹ́mọ̀ ẹ kú lé ní gbogbo ibi tí ẹ ti gbọ́ ìwọ́n pátá kí máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba àti ẹni tí ọlọ́run ń lò láti dá iléeṣẹ́ Tùngbà sílẹ̀ òkè òkè báyìí ńlẹ̀ yẹn ń fò kí máa dúpẹ́ lọ́wọ́lọ́wọ́ bọ́tì mi náà ní ọ̀sán yìí Tèmítọ́pẹ́ Òjó làbá lẹ́kìtì bẹ́ẹ̀ bá kò ń já wọn sí náà déédéé ni bákan náà ọmọ mi náà wà níbí Sodiq Akínbolú wọn ló ń gbé wa sí orí atẹ́gùn tá à ń pè ní Facebook Live àti YouTube olóńtẹ̀ tẹ́ bá ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí lórí ètò lágbo òṣèlú iṣẹ́ ọwọ́ Sodiq òun nìyẹn mo kí yín pé ẹ ṣe àjọṣe wa ayọ̀ pẹ́pẹ́pẹ́ Ayọ̀bámi ọ̀nàrẹ́bù ambassadọ̀ Ayọ̀bámi Akínrìnàdé lórúkọ tèmi ẹ̀kú lẹ́sà ẹ̀kú lẹ́mọ̀ ẹ̀kú lé ẹ̀yìn ọ̀rẹ́. ó gbọ́dọ̀ ní ilé tó kún òṣèlú nínú ilé wa láti yàn síbẹ̀ kí ló wá dé kọ́mọ ìyá má ṣe dára mọ̀ torí òṣèlú onírísí gangan báwo la ti ṣe o. ẹnì gbé lọ́sẹ̀ tó kọjá àna kankan níbẹ̀ ń bí tí ẹ̀yin ara lé tẹ̀bà wà dá sí adúpẹ́ lọ́gbọ̀ àwọn tó pè wá a gba ìpè bíi mélòó kan lọ́jọ́ náà lọ́hùn-ún àwọn tí wọ́n pè wá àwọn náà dá sí kí ni tá a béèrè ní ọ̀sẹ̀ tó kọjá òun náà ni pé ká ní ẹgbẹ́ púpọ̀ rẹpẹtẹ tàbí ká ní ẹgbẹ́ méjì péré tàbí kó yẹ pé ẹgbẹ́ ẹyọ kan ṣoṣo ló máa wà èyí tá à ń pè ní bóyá multi party system tàbí 2 party system tàbí ká pè ní 1 party system pé èwo ló dára jù pàápàá jùlọ fún wa lórílẹ̀ Nàìjíríà mi sọ pé láfíríkà ọbẹ̀ tí lórílẹ̀ Nàìjíríà tó jẹ́ ti wá ń bí pé èwo ló dára jù àwọn èèyàn bá wa dá sí lọ́tún àti lọ́sì ṣùgbọ́n lónìí ohun tá a béèrè rèé lọ́wọ́ ẹ̀yin ará ilé tẹ́ bá wa dá sí bóyá ó ṣeé ṣe kí ìjọba àpapọ̀ tàbí àwọn tó jẹ́ INEC tí wọ́n máa ń pa ẹ̀rọ ètò òṣèlú àbáwọn adájọ́ àwọn sánù wa n ta fẹ́ béèrè lónìí òun lè lè pé nígbà tí asọpọ̀ àwà nínú ẹgbẹ́ kan àwà ní pati A yìí pati B ń bẹ pati C wà
àwa agọ sí abẹ́ umbrella ká sọ pé party A àṣàṣàbẹ̀ wọn party A ló gbé wa wọlé tá a fi wà nípò tá a wà tó a di kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ pé n ò ṣe party A mọ́ party B ló tún kù tí mo tún ń lọ mi ò ṣe party A mọ́ ẹgbẹ́ Tèmítọ́pẹ́ Òjó ló gbé mi wọbẹ̀ tí mo fi di gómìnà tí mo fi di sínétọ̀ tí mo fi di ààrẹ tí mo fi di àwọn ipò kàkàkàmù nínú òṣèlú now party B ló wà lórí àlééfà àbí party A ló wà lórí àlééfà tó mo bá sọ pé tó èmi ọyẹ bá mi o ẹgbẹ́ Tèmítọ́pẹ́ tó gbé mi wọlé mi ò ṣe ẹgbẹ́ yẹn mọ́ nígbà tí mo dẹ̀ ní mi ò ṣe ẹgbẹ́ yẹn mọ́ báwo làwọn ti pátì ti Sodiq tọ́jú gbà máa bọ̀ wọlé ilé ọmọ wọn kì í ba ọmọ lẹ́rù ìjẹ́ òdiwọ̀n tàbí ìdínkù lè bá irú nǹkan báyìí lágbo òṣèlú tẹ́ bá gbọ́ mi dáadáa tí mo sọ náà ni pé ká sọ pé pátì ilé yìí òun ni mo ṣe pátì A abẹ́ wọn ni mo wà tí wọ́n fi ìbò gbé mi wọlé lábẹ́ òṣèlú wọn nígbà tó wáyé mo á rí i pé ẹgbẹ́ yóò pé mi mọ́jàre jẹ́ ń kú òun bẹ́ẹ̀ mo tún wá kú òun bẹ́ẹ̀ mo tún wá bọ́ sí pati B ṣùgbọ́n àwọn tí wọ́n gbé mi débẹ̀ oore ọ̀fẹ́ wọn náà mo sì ń jẹ lọ́wọ́lọ́wọ́ pati tó gbé mi débẹ̀ ibẹ̀ náà mo sì wà mo wá ní mo wá kú òun pati yẹn o mo wá bọ́ sí pati B ǹjọ́ yẹ kó diwọ̀n ǹjọ́ yẹ kó fi kàn ó wà tó máa gbé ọ̀rọ̀ yìí lẹ́sẹ̀ torí pé bọ́rọ̀ ṣe ń lọ yìí ó dàbẹ̀ ni pé kíní yóò ti fẹ́ di tọrọ fọ́nkálẹ̀ tàbá wò lọ́pọ̀lọpọ̀ ìgbà lágbo òṣèlú tàbá wò tá a lọ wájú tá a lọ ẹ̀yìn ó tójọ́ mẹ́ta náà tí a ti bẹ̀rẹ̀ òṣèlú Nàìjíríà yìí tá a ti ń sọ pé a ti kó lábẹ́ ológun tó ẹgbẹ́ tó wù mí ó ní mò ń ṣe ẹgbẹ́ tó wù wọ́n náà ń lọ ń ṣe mo ṣáà rí i pé ẹgbẹ́ yìí ló wù mí tẹ́lẹ̀ kí n tó darapọ̀ mọ́ àbí ẹgbẹ́ wa làkàkà wọ́n wá gbé mi lórí àlééfà tán èmi náà ti sọ pàkọ́ lùkẹ́ báyìí mo kàn tó lò ń gbé ọdún yọkejì pé ẹ wá ẹ̀yẹ ẹgbẹ́ tẹ́ ẹgbẹ́ mi dé pátì mi ò ṣẹgbẹ́ ẹ̀yìn mọ́ mo fẹ́ lọ ṣe ẹgbẹ́ mi ṣùgbọ́n nígbà mo ní mi ò ṣe ẹgbẹ́ yẹn mọ́ ṣó yẹ kí n sì mọ́ lórí ọ̀fẹ́ wọn yẹn lọ ni àbí wà lóko tó mo kú ti jọ́ ní pátì mi náà kí ló yẹ kí ká gára mi kí kó sọ pé tó mo ti wà lọ́dọ̀ àwọn pátì yẹn kí á dẹ̀ dìsó mi kí á wẹ́lò mi sáàyè ibi tí mo ti wà yẹn tí a bá gbọ́ mi dáadáa nǹkan tó fẹ́ kájọ dá sí lẹ́nìí òun lélẹ̀ ǹjẹ́ ọ̀nà wà láti lè dín irú agbára báyìí kù ǹjẹ́ ọ̀nà wà láti lè sọ pé irú tó ń ṣẹlẹ̀ yìí kò yẹ kó rí bẹ́ẹ̀ ǹjẹ́ òfin yẹ kó wà fún lágbo òṣèlú pé tó bá ti lè join pátì kan o nígbà tó bá tó kúrò ń bẹ̀ tó ṣe kó fẹ́ kúrò ń bẹ̀ wàá fi property pátì yẹn lẹ̀ pátápátá tẹ́nà tó gbé ọdún bẹ́ẹ̀ wà á kọ́ lo tẹ́nà yẹn tán ná tó wá lò tán ibi tó bá wù ẹ́ ò lè gbà lọ ṣùgbọ́n àwọn èèyàn ò tí ì ní kúrò ní tẹ́nà tí wọ́n wà yìí àwọn olóṣèlú ò tí ì ní kúrò ńbẹ̀ wọn láwọn ti fara mọ́ pátì míì bẹ́ẹ̀ oore ọ̀fẹ́ pátì tó gbé wọn wọlé yẹn kí ni kí tiẹ̀ jẹ́ mo fẹ́ kẹ́jọ gbara wa nímọ̀ràn lónìí pàápàá jùlọ ẹ̀yin tẹ́ jẹ́ olóṣèlú tẹ́ ẹ mọ̀ ti fún tẹ̀dọ̀ òṣèlú mo fẹ́ kẹ́jọ fojú inú wò lónìí mo dẹ̀ fẹ́ kẹ́yìn náà kẹ́ bá wa dá sí ètò yìí lónìí kẹ́ ẹ pé wọlé pé náà èmi rèé Sodiq rèé jáwọn sí ẹgbẹ́ tiẹ̀ rèé Sodiq ẹgbẹ́ tiẹ̀ rèé èmi wá gba ẹgbẹ́ ọ̀dọ̀ Sodiq mo gbà wọlé èmi náà sọ pàkó ní my honourable èmi náà honourable ní abẹ́ pátì Sodiq ṣùgbọ́n ń gbé ẹ má gbé Sodiq ẹgbẹ́ rẹ̀ mi ò nífẹ̀ẹ́ sí mọ́ mo tó kú òun bẹ́ẹ̀ mo dọ̀dọ̀ Tọ́pẹ́ Tèmítọ́pẹ́ Òjó já wọn sí nígbà tí mo dé wà eléyìí tí ń já wọn sí ó ti ló kọjú èmi mo kàn ní kékeré Tọ́pẹ́ tó já wọn sí o mo tó dé o ṣùgbọ́n àti gbàgbé èmi ti wá gbàgbé pé pátì Sodiq ló gbé mi dọ́dọ̀ já wọn sí tó wá yẹ kó rí bẹ́ẹ̀ lágbo òṣèlú kò sí jìyà kankan fún àbí kò dẹ̀ yẹ kó jìyà kankan fún ẹ̀yin ará ilé ẹ̀ bá ń dá sí tó yẹ kí jìyà wà fún nǹkan báyìí àbí ò yẹ àbí àṣẹmọ́lù ẹ̀ràn baálé ni ṣe ìpínlẹ̀ àwọn òfin Nàìjíríà náà tẹ́lẹ̀ náà àwọn gómìnà wọn ní àwọn òfin kátà ń pè ní immunity nítorí bá ti ṣe lórí àlééfà ṣe gbé ni ṣùgbọ́n wọn lè á
kó lórí àlefa gẹ́gẹ́ kí akáńkọ́bù wọn dé pé kò sí sáàsì akáńkọ́bù ẹni tí ò sí ọlọ́mọdé àgbà akáńkọ́bù ọwọ́ pé ọ̀dà my governor lánàá akẹ́gbọ́ mr ayébámi mr lókùn tí wọ́n pè kò sí ìṣẹ́sẹ̀lẹ̀sì ò sí bẹ́ẹ̀ mọ́ ó ti kú òun bẹ́ẹ̀ ó dẹ̀ ti kọ̀mẹ́ǹtì akáńkọ́bù nínú àwọn ará ń sọ ní sí pé tí ó wá yẹ kí irú nǹkan báyìí náà tí ó yẹ kí jìyà wà fún àbó yẹ kó fi kan wà nù òfin nàìjíríà pé tó ẹni tó bá ti wà nù pátì kan ṣẹ́ tẹ́gbẹ́ pátì yẹn ló gbé ẹ dórí àlééfà ọ̀ gbọ́dọ̀ kú òun bẹ́ẹ̀ àfi tó ọba tó parí tẹ́nà ó lè á kú òun bẹ́ẹ̀ tán ó lè parí tẹ́nà rẹ tán kò sọ pé ó kú òun bẹ́ẹ̀ níta ni pé kájọ gbé yẹ̀wò lọ́sàn-án òní òun lélẹ́yìí ẹ jẹ́ ìdókè lọ tí bá dé ẹ ní orí ọ̀fẹ́ láti mọ kó wá wọlé sórí ètò yìí lágbo òṣèlú lètò ètò lágbo òṣèlú mọ̀ ń bọ̀ náà. ètò tó gbajúgbajà lágbo òṣèlú àwọn ọ̀jọ̀ ọgbọ́n bẹ́ẹ̀ níkàlẹ̀ tẹ́tí gbọ́ wọn tẹ́tí gbèdò kó sojúlùmọ̀ àsìkò tó ètò tó gbajúgbajà lágbo òṣèlú àwọn ọ̀jọ̀ ọgbọ́n bẹ́ẹ̀ níkàlẹ̀ tẹ́tí gbọ́ wọn yóò dá yóò má dẹ̀ dá o yóò dá yóò má dẹ̀ dá lórílẹ̀‐èdè tó ń sọ fún wàrà fún oyin yóò dá yóò má dẹ̀ dá iṣẹ́ ìríjú wa báwo ni níbi ká yàn yín sí ilẹ̀ ti ṣe kí ni lọ́tẹ̀ tó ń bọ̀. yóò dáa kò ní ṣàìdá lágbo òṣèlú ìsàlẹ̀tò kẹtẹ́ tí gbọ́ àwọn ọ̀jọ̀gbọ́n ń bẹ nísàlẹ̀ ẹ̀ máa gbọ́ wọ́n ti gbàpò tí wọ́n ti mú kalẹ̀ wọ́n fẹ́ gbọ́ wa lágbo òṣèlú ìsàlẹ̀tò ẹ̀jẹ̀ àjọ gbọ́ ẹ̀jẹ̀ àjọ máa gbọ́ gbogbo ọjọ́ Wednesday báyìí ni aago 12 lẹ́yìn táwọn ti kàròyìn wa tán lágbo òṣèlú gòrí àtẹ bákan náà ní ọjọ́ Jímọ̀ táwọn ti gbárí ìròyìn wa tán lágbo òṣèlú yóò tó gun orí àtẹ òdìmọ́ bí wàá lè rìn lónìí nínú bí wàá yẹ pé ìhàwó ló kọ sí ẹ̀yìn ìhàwó ló kọ sí èmi náà ó pò ní òṣèlú gbé wọlé wọ́rọ́ lè àwọn mìíràn tún gbà wọlé jẹ́jẹ́ lè kò sí tako kò sí wá wí tẹnu ẹ̀ ń bẹ̀ tó yẹ kó rí bẹ́ẹ̀ 08113051009 08113051009 tàbí 08056131009 08056131009. hello. ẹ máa káàsán. Mr. Adéwálé láti Ẹlẹ́pẹ̀. à ń gbọ́ yín sà. ẹ rí ní ìlú ta wà yìí èèyàn lè ní ilé ìpájì dáadáa gbàdúrà máa dé bẹ́ẹ̀ kó lè gba bẹ́ẹ̀ tó fẹ́ dé. wọ́n tó bá di pé àwọn tó kù wọn padà sí dáadáa mọ́ tó fẹ́ máa gbọ́mọ bá fọ́ọ̀sì. ó lè gbà bẹ́ẹ̀ kó bọ́ síbò mi torí nǹkan tó permanent láyé òun change. nǹkan tó máa ń fà á nìyẹn pé ìjọba fẹ́ wọlé tí bá rí fáwọn tó gbé wọlé wọ́n fẹ́ lóṣòdì. ó lè gbà rí pé nǹkan tó fẹ́ lóṣòdì ó fẹ́ rí bòmí tó dájú bẹ́ẹ̀ lọ àgbọ̀ síbẹ̀. nǹkan tó máa ń fà á nìyẹn. ìtawọ̀ náà wà ń bèrè ní wípé ǹjọ́ yẹ kó fi kan ó wà tí a lè fi àmẹ́ǹdì ní tó wà nílẹ̀ ṣó yẹ kí àmẹ́ǹdì òfin yẹn àbí òye àbí kò yẹ kó sófin rárá lórí ẹ̀. hello. ambassador. yà ẹ mà káàsán. àmì ọlọ́run. ọlọ́run á máa fún mi ṣe. àmì ọ. nàìjíríà ò ní dàrú. àmì ọlọ́run. òǹgbà náà ò ní bàjẹ́. àmì ọ Kristi. ṣe rí ara àwọn nǹkan kan. orúkọ yín sà orúkọ yín sà. ẹ̀dá òkèrè mi lẹ́kún ni o. yà ẹ ṣe. ara àwọn nǹkan kọ̀ọ̀kan títí bí ẹ̀ka àtọ̀ nínú òfin wa lórí. olóògbé jẹ́ kí àwọn olóṣèlú wa mú ìbíyèfù lájọ́ tó máa ti bẹ ẹni àbó ti wù wọ́n. ẹni tó bá bá pàtì kan wọlé tó bẹ̀ wá rí wípé òun ní wàhálà pàtì ló fẹ́ kúrò bẹ́ẹ̀. ipò tí pàtì yẹn gbé wọlé ó yẹ kó fi sílẹ̀ ni. ó lọ pẹ́ pàtì mi. kó kọ́kọ́ gbé ipò yẹn sílẹ̀ náà. kó kọ́kọ́ gbé ipò yẹn sílẹ̀. kó a lọ gba kó ẹ̀ṣẹ̀ wàá lọ sí pátì míì. kó ṣe wàá lọ sí pátì míì. ẹ ṣe. bó ti yẹ kó rí nìyẹn. ẹ ṣe. ẹ̀dá òkèrè mi lẹ́kún wọn ní bó ṣe yẹ kó rí ni pé ó yẹ kẹ́ni ẹ kọ́kọ́ ṣe pé tó èmi ò sí lọ́dọ̀ yín mọ́ pátì agbára tí ẹ fún mi rèé lọ́dọ̀ yín ẹgbà mo fẹ́ lọ gbàgbọ́ra ń bò mí wọn ní bó ṣe yẹ kó rí nìyẹn ẹ yẹ ká tó fẹ́ lómìnira láàyè tó ní tó kọjú sẹ́nìkan ẹ mà káàsán
òṣèlú ètò ní lágbo òṣèlú o ètò ní lágbo òṣèlú mò ń gbọ́ yín sà ó ṣe kúrọ́kúrọ́ láàrin yẹn díẹ̀. hello. hello. ẹ bá mi yín rédíò yẹn sílẹ̀ pátápátá tàbí kẹ́ ẹ kúrò ní díẹ̀. hello. hello ẹ káàsán. ẹ káàsán. orúkọ yín sà ń bọ̀lẹ̀ tí ń pè. orúkọ mi ni ọ̀gbẹ́ni Yunus láti Odongoyan. láti odò. Odongoyan ìbòrò. ok. mo gbọ́ yín. ó tí ẹ sọ yẹ bó ṣe yẹ kó rí ni ó yẹ kó fi lè wà bẹ́ẹ̀. because a gbọ́ wípé wọ́n tí wọ́n máa ń dáta nínú òṣèlú ni wípé bá rẹ sọ̀hún sí nínú òṣèlú kó rẹ bọ̀ wá síbí ni ọgbà jìbìtì ló dẹ̀ wà ń bẹ̀. because nígbà tó èèyàn bá ti lè di wípé ìbò tó gbé wọlé ẹgbẹ́ tó dá iṣẹ́ ni wọ́n ṣe tí a fi gbé wọlé síbẹ̀ ó wá kúrò ń bẹ̀ ìwé ní má dẹ̀ sọ fún wa pé ẹni tó bá ti lè dìnnà ìkírẹ́tọ̀ rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ alágbàkan rẹ̀ wọ́n ti di irú ẹni bẹ́ẹ̀ kó ti dìnnà ìkírẹ́tọ̀ ẹnìyẹn torí tó gbé wọlé lò tó bá jẹ́ wípé ní wọ́n ti ṣe àwọn òfin yẹn tẹ́lẹ̀ níbọ̀ láti àmẹ́ẹ̀dì ọmọ àṣòro ìkọ́sẹ̀ bá gbogbo àkókò tá a wá ṣe ìyàwó afẹ́ ìbò 2023 ohun kan tó máa ṣẹlẹ̀ nìyẹn àwọn áùsì méjèèjì ni wọ́n bẹ̀rẹ̀ sí pa declare táwa ni wọ́n máa declare láti fi jẹ́ pé ní wọ́n fẹ́ máa bá tàbí gbogbo ọgbà ẹni tí lórí díẹ̀ tiẹ̀ tó wá fún bí èyí ẹ̀ tó máa kúrò sí tẹ́lẹ̀ máa rẹ̀ sára ó tún fẹ́ fi rẹ̀ sípò sẹ́nitọ̀ ní tó bá ti bọ́ sínú pàtì tó lágbára wọ́n máa tó fọ́ ní automatic ticket ibi tí ló wà ń bẹ̀ ọgbẹ́ ìlú ló wà ń bẹ̀ ó yẹ kí òfin ó lè wà wí ẹgbẹ́ tó gbé ìyàwó lé yẹ kò gbọ́dọ̀ sígbà tó bá kúrò lórí ipò ní táyà rẹ̀ bá pé tó bá wà lè lọ sínú ẹgbẹ́ mi tó bá wọlé ó wà òfin tí ò bá wọlé ó wà òfin ṣùgbọ́n láti máa wò wípé immunity yẹ òun náà ló kó gbogbo ẹ̀dá àtòkè tàbí ìfẹ́wájú pọ̀ sí abẹ́ ẹ̀ wípé kò sí nǹkan báwọn lè ṣe wọn máa ṣe náà ibi tí wọ́n ṣe afẹ́ lò òun náà ni wọ́n fi ṣe ṣùgbọ́n àwọn ìfẹ́ ní ọlọ́ba náà lójú gbogbo lọ sí kò tẹ́ta wà láre tó bá ṣe tó dà dẹ́dẹ́ tó bá bẹ̀rẹ̀ tí ò dá náà gbogbo ayé máa máa rẹ̀ so ó jẹ́ àbá. tó ẹ ṣe gan àwọn náà kó wa láti Odongoyan ẹ gbọ́ àlàyé àwọn náà ṣe báyìí àní só yẹ kó lè rí bẹ́ẹ̀ só yẹ kó fi wà tí ó dé só yẹ kí jìyà lè wà fún ẹ ló ẹ káàsán ẹ káàsán sà èmi máa rí sá o àmì Ọlọ́run láti bó sà láti Ìmọ̀ta mo ń gbọ́ yín sà. mo fẹ́ràn ẹgbẹ́ kalẹ̀. ẹ ṣe. ọlọ́run máa pín in lọ́wọ́. àmì Ọlọ́run. àwọn òṣìṣẹ́ wa ní Nàìjíríà nígbà tó jẹ́ pé wọn ò ní constitution ní lẹ́ni tó ti ti dáwé. tàbí o. ìrònú ò bá jẹ́ bẹ́ẹ̀ tí èèyàn kan bá gba ẹgbẹ́ yín wọlé tó gbé lẹ̀ àti pé torí pé bóyá torí kan mí kan fi lọ́lọ́run àti ìṣẹ̀tọ́ ẹ̀ ni pé wọ́n kọ́kọ́ pé oyè yẹn lẹ̀ náà. àbí mandate ọwọ́ ẹ̀ kó jùlẹ̀. kì í ṣe ẹgbẹ́ yẹn nìkan tó tún ṣe Mr. Kirinade. yes sir. ẹlòmíì agbádá sí ṣọ́ọ̀ṣì ló ṣe agbábẹ̀ wọlé sí tó bá gbàbẹ̀ wọlé tán tó bá jẹ́ òṣèlú kan ló gbé wọlé ńlẹ̀ àtúntò tó bá lò tán á tún padà lọ sí kóòtù. a ní bàbá àwọn tó kọ́lé síbẹ̀. ó yẹ kó rí bẹ́ẹ̀ yẹn. kó rí bẹ́ẹ̀ yẹn. ọlọ́run kò fi sọ fún ọmọ ẹgbẹ́ tá a bá sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ fà kí ló ti máa ṣe àti báwọn. hello sir ẹ dáa jọ rìn à hello ẹ káàsán. ẹ káàsán sir. lágbo òṣèlú àwa màlẹ́ o. ẹ̀rọ ọlọ́run máa fún ṣe o. ẹ ṣe orúkọ yín sà. Túndé Adéláì ló ń sọ̀rọ̀ láti Abẹ́òkúta. orúkọ yín sà. Túndé Adéláì ló ń sọ̀rọ̀ láti Abẹ́òkúta. láti Abẹ́òkúta. bẹ́ẹ̀ni. ẹ ṣe gan agbábọ́ lábẹ́òkúta sà. Abẹ́òkúta lólómọ̀ọ́rẹ́. sọmọrin ẹ ṣe. olómọ̀ọ́rẹ́. orémọre òkè olúmọre. bẹ́ẹ̀ni. tọ à ń gbọ́ yín sà. tọ́lá láti ní pé kí ẹni tó ti wà ní òṣèlú kan kó tún lọ bọ́ sínú ó yẹ kí òfin wà lórí ṣítì nìyẹn máa jẹ́ àwọn olóògbé ẹgbẹ́ bẹ́ẹ̀ tó ti gbọ́dọ̀ tó bẹ̀ kó lo tẹ́nu ẹ̀tọ́ kó tó di pé oṣù sì máa lọ kọ́ńtínú níbò mi. ẹ̀ló. à ń gbọ́ yín sà. ó yẹ kó lo tẹ́nu ẹ̀ wọ́n ni kó tó lọ join another party. again kó tó lọ join another kó tó ní TLS ó yẹ kó fi wà tó máa dé.
àti àwọn gbà. àmì ọlọ́run inú mi dùn dáadáa lọ́sàn-án yìí torí pé ìpè tí mo jẹ tó gbọ́ láti Olúmúre ní Abẹ́òkúta yìí bàbá wo dáadáa pé ọ̀nàdìbò bàbá yóò fẹ́ jẹ adúpẹ́ láti ìlú Abẹ́òkúta ní Olúmúre wọn ní tukọ̀ wá wọlé wọn ní kò yẹ kó rí bẹ́ẹ̀ tó ẹjẹ́ àtúgbẹ́ lómìnira láàyè hello ẹ mà káàsán ẹ káàsán sá o. orúkọ yín bó lẹ ti ń pè wá sà. ọmọ olówó ṣe ló ń sọ̀rọ̀ láti dókun náà. ọmọ olówó olówó ṣe iṣẹ́ lọ. olówó òkè sà à ń gbọ́ yín. ṣé ẹ rí ọ̀rọ̀ òṣèlú Nàìjíríà ó bí Ọlọ́run ó bí àwọn tó ń ṣe. ṣé àjàkáṣà ní àjà wípé ló fẹ́ wọlé. ọ̀pọ̀ èèyàn èròjà ọkọ̀ tẹ̀lé wọn wọ́n tẹ̀ wọlé ògbáyìn ìṣẹ̀lẹ̀ àti ṣúgà nígbà tó wá débẹ̀ tán mo wá wò wípé àwọn eléyìí àti èèyàn tó yẹ kí n tẹ̀lé wá kúrò bẹ̀ tó lọ síbòmí àjà òbí àkàjì ìwà ọ̀dàlẹ̀. àti ìyáwó wípé o fẹ́ kúrò nínú ẹgbẹ́ tó gbé ẹ wọ́bẹ̀ àti gọ́ọ̀nà àti ẹnìtẹ̀ ó yẹ kí òun àti ìyáwó kọ́ ṣe lọ́ọ̀rẹ̀ tọ́ ẹ ṣe. sọ́dà anybody tó bá fẹ́ sọ ẹni gbogbo ọwọ́ tí máa bá ẹ̀rọ ó kò sílẹ̀. ó bẹ̀rẹ̀ tẹ̀tẹ̀ lọ́jọ́ ìyẹn ni wọ́n tún láwùjọ tó ṣe yé ènìyàn gbà. tọ́ ẹ ṣe bàbá wa olówó James láti Odòǹgóyán ẹgbọ́n táwọn náà tó sọ nísìn ìpè àá ó yẹ kí jìyà wà lórí irú nǹkan bẹ́ẹ̀ yẹn because ẹ tó gbé débẹ̀ ẹ mà ló ẹ̀ka àsán o. ó dípẹ́ tó Olúbánjọ látọ̀. láti Ọ̀fìn ẹ mà ṣe mọ́mí wa. ẹ rí i pé ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn. ẹ bẹ́ẹ̀ ni mà. wọ́n ti gbà sí bóyá 2017 tó lórí kan nílé ìgbìmọ̀ aṣòfin tó kúrò ní ẹgbẹ́ kan lọ sí ẹgbẹ́ kan. ìgbà yẹn ló yẹ kí gbogbo ọmọ Nàìjíríà ti dá sí i. oníṣègùn ẹ̀mọ́ wọn á lè ṣòfin pé ẹni bá ti wà ní ẹgbẹ́ kan ó ló kó ẹ̀tọ́ ń bẹ̀ kó tó lọ bò ní. wọ́n tó sí wọ́n jàjàjà ńgbà yẹn tó ọtí pépà láàrẹ̀ ní sọ kọ̀ọ̀kan ó ló padà. torí ẹ̀ Ọlọ́run á ṣàánú wa náà. àmín ẹ ṣe bàbá àmọ́mọ́ wa tí wọ́n pè wá yìí Dickness Odúbánjọ wọ́n fi àwọn kankan wọ́n tó fún mi náà wọ́n fún mi ní flashback torí pé àtìrẹ́lì tó jẹ́ pé ó kọ̀ǹtẹ́sì fúnpọ̀ ààrẹ nígbà náà lọ́nà láti inú ẹgbẹ́ kan ó kú òun bẹ́ẹ̀ ó di inú ẹgbẹ́ kejì ó jẹ tó fẹ́ jẹ tán sílẹ̀tì ń bí ó kú òun bẹ́ẹ̀ so gbogbo àwọn nǹkan báyìí ìmọ̀mọ́ wa ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn láti ibi ọdún mélòó kan sẹ́yìn ni ọdún pẹ́ díẹ̀ bẹ́ẹ̀ ẹ káàsán ẹ káàsán sá orúkọ yín o. mi ìgbórúkọ yín dáadáa o. orúkọ mi ni ọlá ṣéwù tó bọ́ bí ló ti bọ̀rọ̀ láti Ìbàfò. láti Ìbàfò ọlá ṣéwù. mo ń gbọ́ yín sà. lórí àwọn fún ìkọ́kẹ́ ìrìkà fún àwọn ìjọba wa jẹ́ bísíǹsì lèyí ni wọ́n ti wá ń ṣe nǹkan tó yẹ kí ìyàbọ̀ wà nínú pásítọ̀ tó sọ fún òun lọ sí àrẹ bá pàṣẹ ẹjọ́ nílẹ̀ bá àwọn ṣé ìyàwó tó bá wà ní ọkọ̀ kan tó pọ́ sínú kò tún lọ bẹ́ẹ̀ lò ẹjọ́ tó ìwà rẹ tó lè rìn àmọ̀lẹ́bí kọ́ àpò àmì fún ìtọ́jú ní gbogbo ìgbà yìí àwọn tó ti ṣe ṣé gbogbo rédíò ta fún ọjọ́ ọ̀gbọ́n tó bá tí wọ́n sọ ilé ìkàlẹ̀ nínú ìyẹn ká torí àyípadà ààrẹ àyípadà láti jọ yìí. àtúndì afẹ́fẹ́ bẹ́ẹ̀sì tó fọwọ́ agbára sọ ọmọlẹ̀ ìgbé àtijọ́ jáde ẹ̀ka àdéhùn gbogbo tó ń lọ yìí tó da ẹ̀ka dáṣì ẹ̀ lẹ́ẹ̀fà àpapọ̀ sọ̀rọ̀. tó ẹ ṣe gan ni ẹ ṣe ọlọ́àṣẹ láti Ìbàfò ẹ tún gbọ́ tí ẹ ṣe gan ni wẹ́ ó bá ti kọjú sọ àmọ́ ta ni ó bá kẹ́yìn sí àmọ́ ta ó bá kàwá nìkan àti wàá pa irú kan báyìí ó yẹ kí òfin kó wà lórí ẹ̀ lóo ẹ mọ̀ káàsán mò ń gbọ́ ara mi dáadáa ẹ kú òǹdí fóònù yẹn nídìí rédíò yẹn pátápátá tàbí kẹ́ ẹ rédíò yẹn pa. àdínkù ọ̀mẹ́ta. mo ń gbọ́ yín. ọ̀gbẹ́ni Julius tó fẹ́ ẹ lẹ́ẹ̀kan láti Odòǹgóyán ni mo tún padà. ok. ẹ rí jìbìtì tó wà ní ọkàn àwọn tí a fẹ́ lò wo ni wọ́n fi ń jẹ́ ká fún àgbẹ̀ bẹ́ẹ̀. ohun tí mo rò láàrin yẹn ni pé bó ṣe wà yẹn ẹni tó bá ti lè kówó jẹ tàbí tó jẹ́ pé ipò tí ẹ̀yìn ẹ̀ tí kò ti fẹ́ẹ̀lú
ó dẹ̀ ti wà ẹsẹ̀ ní ẹgbẹ́ tó bá ti wà ń pàwà tó ń bá ti lọ sábọ́ sí abẹ́ tiẹ̀ á lè kọ́va rẹ̀ ìwọ̀n nílé jẹ́ pé kó lè mú mọ́ sọ́kò fún àníyàn ọkàn wọn nìyẹn ṣùgbọ́n kò sí ìkẹta lè ṣe ẹ̀rí tọ́rọ̀ sí àwa sọ pé àwọn sẹ́nétọ̀ káwá fò rẹ́ẹ̀pù káwó fò ní àwòsì nígbà ó tẹ̀rí nìyẹn nígbà táwọn tí a ti àìra tí a ti lè kúrò bẹ́ẹ̀ àti lè rí ìkàtàṣe tábà gbé sí orí pé àwọn àwòsì méjèèjì wá sọ pé ká dìde lórí ẹ̀rí wípé ní gbogbo wọn pápátá ló máa kó dàgé ìwípé ní kò sí nǹkan àjọ pé bá rẹ̀ dànù sí nínú òṣèlú kó rẹ̀ wà ìbò ló wà nínú òṣèlú owó ìyẹ́ tí wọ́n ń pa ibẹ̀ ni wọ́n ń gọ ìtì ló dẹ̀ wà bẹ́ẹ̀ báwa máa fi ọlọ́ọ̀bá ló lágbára lórí gbogbo ẹni bá ṣe tó ṣe dá àníyàn ọkàn ọlọ́ọ̀bá ò lè jẹ èèyàn pé tó ń táwa kan bẹ́ẹ̀ nìyẹn ọlọ́ọ̀bá ò ní bá wa jẹ ìṣẹ̀lẹ̀ ìjẹ̀dùn bá ò ní dàrú ọ̀dà. ẹ ṣe ń gbọ́ ni ẹ ṣe hello ayé ọlọ́run bá wa tó. àgbọ̀wá ògìjọ kí lẹ́ gbórúkọ yín. Hello. Ok. Bàbá o. Àmín. Bẹ́ẹ̀ni. Àbí o. Àmín. Tọ́ hello àwọn kan jẹ wọn ẹ wá ẹ jẹ́ kí n gba ìpè ọkàn yẹn kó jẹ́ ibi tí a fi sẹ́nu dédé síbi ó yá ní kọ́mọ kóbó àwa nìyẹn sà. ẹ pẹ̀tù. ọlọ́run bá wa tó orúkọ yín mà. ìfò òfìsà kan láì ti gbà pé ìgbogbo. ìgbogbo. bẹ́ẹ̀ni ìgbà tí mo fẹ́ sọ lókè ọ̀tẹ̀ ń sọ ni wípé kò yẹ kó rí bẹ́ẹ̀. tọ́. báwo lèmi ṣe máa dìbò fún ẹnìkan tí pàtì mi máa gbé wọlé tí màá tún wá síbò míì láti tí mo fi gbé wọlé yẹn wọ́n tún wá síbò míì báwo nínú tẹ̀lé tí máa wá ń dùn bí nǹkan tó tẹ̀lé ẹ̀. àbí. wọ́n máa dá ọ̀tẹ̀lẹ̀ láàrin àwọn méjèèjì. ẹ ṣe gan ni ọ̀yà kan. ẹ ṣe gan ni ẹ ṣe o tó mọ̀ wá náà láti ìlú gbogbo òun náà ni wọ́n ti pè wá kò ní sí orí ọ̀fẹ́ láti lè gba ìpè kankan wọlé mọ́ báyìí torí pé a ṣe gàyà fún ètò tí ọ̀pọ̀ tó sókàn ó dàbí pé ibi tá a roko tì sí lónìí òun náà láti padà fi àbọ̀ sí pẹ̀lú ògùn ọlọ́run tó bá di ọjọ́ Friday ó yẹ káyọ̀ náà kí ní ìdáadáa fún ọlọ́run torí pé àwọn kankan tó wà tó tún rọ̀ mọ́ ọ̀rọ̀ tí à ń sọ nípa rẹ̀ yìí títí ìgbà míì tẹ́tí máa bá àwọn akẹgbẹ́ ìpàdé lórí àkọ́tún ètò lágbo òṣèlú Ayọ̀bámi Akínrin Adélúkọ tèmi ẹlẹ́kùnrin sọ̀rọ̀ ìbáni sọ̀rọ̀ yìí 0059799859 0059799858 ẹ̀ mọ̀ ẹ̀yà ṣẹ́ o.